MAY wọ́n kóra wọn jọ, wọ́n wọ agbádá, wọ́n wé láwàní, wọ́n dress gẹ́lẹ́ bí àwa mùsùlùmí ṣe máa ń dress, wọ́n wá lọ pàfọ́ọ̀mù ìrun tí wọ́n táìtù ní ìrun pé àwọn kírun ọdún ní shrine ní ojúbọ bóyá èṣù ni àbí nǹkan kan àmọ́ tí wọ́n ń bọ níbẹ̀. Ó ní ẹrú ni wọn Emir, ó ní Fúlàní, àwọn ní òkè sọba Ìlọrin, ó ní Emir yìí túmọ̀ sọba àwọn kan bíi Mágàjí kan ni àwọn ṣẹ̀yàn ọba Ìlọrin ni. Orúkọ mi ni Abdulkadir Adémọ́lá Bọ́lájí Àjàsá tí mo jẹ́ lọ́ọ̀yà fún Ògo Ìlọrin tí mo sì jẹ́ mẹ́mbà Ìlọrin Heritage Preservation Foundation tí mo sì jẹ́ ìkan lára àwọn lọ́ọ̀yà tí wọ́n represent wọn nínú kéèsì Talọlọ́run Abdulazeez Adégbọlá Talọlọ́run. Bí wọ́n ṣe pé kéèsì wa láàárọ̀ yìí àwa gan wà surprise pé a rí Talọlọ́run ní kóòtù láàárọ̀ yìí, a dẹ̀ rí lọ́ọ̀yà ní kóòtù láàárọ̀ yìí, so kò wà represented despite the fact that we have fully perfect service on him àti comply with the order for substitute service tí kóòtù ní ká serve through social media and one national newspaper, so àti serve. So after service what is expected of him òun náà ni kó wá sí court kí ó wá defend the allegation tí Ìlọrin Heritage Preservation Foundation tí wọ́n fi kàn án. So I was surprised pé kò wá sí court. Ẹ̀sùn tí wọ́n fi kàn Talọlọ́run kò ju pé ó tàbùkù, ó mọ̀kì ẹ̀sìn Islam ní ọ̀nà tí kò bá òfin mu. Títàbùkù tí a mì ní pé gbogbo àwọn tí wọ́n bá rántí a rí pé ní ìgbà tí a ṣe ọdún ìtúnu àwẹ̀ ní ọdún yìí ní February, sometimes in February, ẹni tá a fẹ̀sùn kàn yìí Talọlọ́run àti àwọn MAY wọ́n kóra wọn jọ, wọ́n wọ agbádá, wọ́n wé láwàní, wọ́n dress gẹ́lẹ́ bí àwa mùsùlùmí ṣe máa ń dress, wọ́n wá lọ pàfọ́ọ̀mù ìrun tí wọ́n táìtù ní ìrun pé àwọn kírun ọdún ní shrine ní ojúbọ bóyá èṣù ni àbí nǹkan kan àmọ́ tí wọ́n ń bọ níbẹ̀. So wọ́n dẹ̀ tàbùkù ẹ̀sìn wa, wọ́n tàbùkù bí a ṣe ń kírun látara yìí pé báwa ṣe ń kírun kọ́ ni wọ́n ṣe wọ́n fi tàbùkù nígbà tí wọ́n rí tí gbogbo wọn sọ pé Ifá Akíbárú, which is everybody náà ló mọ̀ pé Islam àwa mùsùlùmí nìkan là ń kírun tá à ń ṣe Akíbárú, àwa mùsùlùmí nìkan là ń kírun, àwa la máa ń dress tá à ń lo turban tá à ń múra báyẹn. So kò sínú ìlànà àwọn oníṣẹ̀ṣe, wọn ò sì lè mú wá fún wa bóyá nínú Odùfá àbí pé bóyá àwọn tí wọ́n ti kọ̀wé nínú bí wọ́n ṣe ń sin ẹ̀sìn wọn nínú àwọn scholars tí wọ́n ti kọ ìwé ṣáájú, wọn ò lè múwèé kankan wá tí ó tọ́ka sí pé báwọn oníṣẹ̀ṣe bá fẹ́ ṣe ẹ̀sìn wọn o wọ́n máa ń ṣe Akíbárú àbí wọ́n máa ń wé láwàní tó máa fi ń bọ àwọn nǹkan tó ń bọ. So lẹ́yìn ìgbà tá a rí fọ́nrán yìí la kọ lẹ́tà lórúkọ foundation wa Ìlọrin Heritage Preservation Foundation sí Talọlọ́run pé nǹkan tá a rí yìí o àwa lòdì sí, a sì takò, kò sì bófin mu, a sì fún ní gbàdéke ọjọ́ tá a fún pé kó fi lọ púùlù fídíò yẹn down kó yọ kúrò ní page ẹ̀, a sì tún sọ fún pé kó apologize sí gbogbo mùsùlùmí àgbáyé. So instead tí ó fi ṣe léyìí ó bọ́ta fún wa ni, ó ní ọjọ́ márùn-ún ta fún òun kéré, ó ṣe ìpè lóríṣiríṣi, kò sí kan tí ó sọ sí wa, but gbàgbé pé àwa náà lè drag ara wa òun náà ni bàbá tó sọ yìí. Léyìí tó tún wá ṣe bábábárí ẹ̀ láìpẹ́ yìí ló tún wá ń try láti confirm pé ntẹ́ ẹjọ́ ta gbé wá kọ́tù òun ti wà aware o. There was a time tó ṣe fídíò tó ń pariwo ẹ ṣàánú mi o, tó ń pariwo gọ́vnà Kwara State, gọ́vnà Èkìtì, gọ́vnà Ọ̀yọ́, gọ́vnà Lagos, gbogbo wọn ó ṣàpè gbogbo wọn kan ṣàánú òun tí wọ́n fẹ́ gbé òun, wọ́n fẹ́ kidnap òun. But surprisingly ìwọ tó ń bọ̀ ta tó ṣerú nǹkan báyìí a week after or few days after ó tún jáde ó wá ṣe bábábárí ẹ̀. Emir ló wá mú sẹ́nu, ó bú Emir dáadáa. Àwọn bàbá tẹ rí yìí àwọn aṣojú bàbá wa Emir ọba ìlú Ìlọrin. Ìwé ni Sẹ́ríkì Yákì ọba Ìlọrin. Àwọn ní Sẹ́ríkì Yákì. So ibi tí wọ́n lórí ọ̀rọ̀ kéèsì, so wọ́n ti wá àjọ sí on the 1st of September ọdún tí a wà yìí fún continuation of for further mention. So bí ó ṣe jẹ́ nìyẹn. Dr. Abu Sharif Sẹ́ríkì Yákì ọba Ìlọrin tí mo jẹ́ jagun gbogbo ilẹ̀ mùsùlùmí tí mo sì jẹ́ alága fún gbogbo tí ń jẹ́ Jama'atu Nasir Islam Ìlọrin Emirate. Torí ọ̀rọ̀ ọmọ yìí náà la wá sí, torí àwọn òde bí ẹ̀sìn wọn lakum dinukum wal hadin, kó wádìí àdínì ìṣàlẹ̀ kálukú pẹ̀lú ẹ̀sìn rẹ̀ ni. Kí ló wọ́n ń tọ́ka tí wọ́n wá burú fún ìsìláàmù sí, ó jẹ́ ń tó burú jù. Ó ní ẹrú ni wọn Emir, ó ní Fúlàní, àwọn ní òkè sọba Ìlọrin, ó ní Emir yìí túmọ̀ sọba àwọn kan bíi Mágàjí kan ni àwọn ṣẹ̀yàn ọba Ìlọrin ni. So gbogbo àwọn ọ̀rọ̀ tó wà provocative tó lè dá ìjà alẹ̀ tó lè dá wàhálà alẹ̀ ní jáde lẹ́nu ẹ̀.
tó sì wà recorded. irú ìgbésẹ̀ tá a gbé àní sọ nínú kínní bí gbogbo ohun tá a bá fi jà àìfi hàn yàn ohun tá a gbé ń gbésẹ̀ ó ti yé wa ló kọ gbogbo Ìlọrin yàtọ̀ fún tàwọn lọ́ọ̀yà. àwọn tí ó bá gbàmọ̀ràn tí ó gbọ́ràn lèèyàn bá sọ̀rọ̀ kò lè gbọ́ máa aṣọ tó jóná ní tiẹ̀ aṣọ tó bá ya ní télọ̀ lè rán kí Ọlọ́run kó ṣamọ̀nà ẹ̀ bó bá wù. èmi ni Dr. Abu Sherif Sẹ́ríkí Yákì ọba Ìlọrin mágàjí ilé olówó sẹ́ńtà ìgboro. tí ẹ wá ṣojú. mo á ṣojú bàbá wa ọlọ́lá ọba ìlú Ìlọrin àti gbogbo mùsùlùmí general. Inshallah. ẹni tá a fẹ̀sùn kàn yìí Talọ́lọ́run àti àwọn agbádá wọn wé láwàní wọn dress gẹ́lẹ́ bí àwa mùsùlùmí ṣe máa ń dress wọn wá lọ pàfọ́ọ̀mù irun tí wọ́n táìtù ní irun pé àwọn kírun ọdún ní shrine ní ojúbọ bóyá èṣù ni àbí nǹkan kan àwọn tí wọ́n ń bọ níbẹ̀. ó ní ẹrú ni wọn emir ó ní Fúlàní àwọn ó ní òkè sọba Ìlọrin ó ní emir yìí túmọ̀ sọba àwọn kan bíi mágàjí kan ni àwọn ṣẹ̀yìn ọba Ìlọrin ni. ní ọjọ́ kejìdínlọ́gbọ̀n oṣù keje ọdún 2026 ni a gbọ́ pé àwọn àáfàá Ìlọrin tí barista Adémọ́lá Àjàsà àti barista US Imam ṣojú wọn sọ pé ní orúkọ àwọn àti àwọn Ìlọrin Heritage Group wọ́n pe Ìfátìmílẹ́yìn Tani-Olohun ní ẹjọ́ ní ọ̀dọ̀ wọn lọ́hùn-ún ní Ìlọrin Kwara State wípé àwọn fi ẹ̀sùn kàn ó wípé ó lọ kí ìrun ní ọ̀nà àìtọ́ níwájú Ṣàngó tàbí Èṣù tàbí Ifá tí wọn ò mọ orúkọ ojúbọ náà. wọ́n ní pé Tani-Olohun lọ fi ẹ̀sìn àwọn sí yẹ̀yẹ́ níwájú ojúbọ ilẹ̀ adúláwọ̀. èyí ló wá fa awuyewuye tó fi jẹ́ pé wọ́n gbé ẹjọ́ náà dé ilé ìgbẹ́jọ́ wọn nílùú Ìlọrin tó jẹ́ pé lọ́ọ̀yà wọn àti adájọ́ wọn ló wà níbẹ̀. wọ́n dẹ̀ gbé ẹjọ́ náà lọ sí ilé ẹjọ́ ní òní ọjọ́ kẹsàn-án oṣù kẹjọ ọdún 2026 ni adájọ́ wa sọ fún wọn wípé ẹjọ́ èyí kìí ṣe ẹjọ́ tí òun lè gbọ́ ní òní o. ó wá sún ìgbẹ́jọ́ náà sí ọjọ́ kìíní oṣù kẹsàn-án ìyẹn ọdún tí a wà yìí. ìgbà náà ni adájọ́ ó tó mọ èsì tí yóò fọ̀ sí ọ̀rọ̀ tí àwọn alákatakí ti gbé lọ sí iwájú rẹ̀. ẹ máa bá wa ká lọ lórí ìkànnì yìí ẹ ṣeun. Àkámọ́ àti Mọ́mì Èjì Ẹlẹ́mẹ̀rẹ̀ of Africa.